wà ní ìkàlẹ̀ fún ayẹyẹ ọjọ́ òní. Inú mi dùn gẹ́gẹ́ bí ọba Olúkìtì Lẹ́kì láti wà ní lónìí fún ayẹyẹ ìgbéjáde ilé-iṣẹ́ Lekki Deep Sea Port tí ààrẹ wa ààrẹ Muhammadu Buhari tó wá sí lónìí. Inú wa dùn púpọ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Aṣíwájú Bọ́lá Tinubu fún ipa takuntakun tó kó àti tó rò nínú èròǹgbà rẹ̀ láti pé kóun gbé ilé-iṣẹ́ yìí wá sí agbègbè wa ní ibi báyìí fún àǹfààní wa àti fún àgbà ní gbogbo ìpínlẹ̀ àti Nàìjíríà lápapọ̀. A dúpẹ́ pọ̀ lọ́wọ́ adẹ̀ ń ṣèlérí pẹ̀lú àwọn ní orúkọ àwọn ọba ládé àti àwọn baálẹ̀ àti àwọn olóyè ní àwọn community tó gbà wọ́n sí tó gba ilé-iṣẹ́ ìsílẹ̀. Àwọn fásitì yìí sọ pé ìfọwọ́sowọ́pọ̀ wa pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó kò ní tàsí rárá. Àjọṣe wa ò dẹ̀ ní bàjẹ́. A dúpẹ́ púpọ̀ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó. A dẹ̀ ń ṣèlérí pé gbogbo ìdáwọ́lé wọn àti èròǹgbà wọn láti tún ìpínlẹ̀ Èkó ṣe làwa náà àwọn ọba ládéládé àti àwọn olóyè àti àwọn baálẹ̀ la máa fọwọ́ sí. A lè máa ṣe pẹ̀lú wọn nínú ìfẹ́ àti ìgbòho. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Orúkọ yín lẹ́kọ̀ọ́. Orúkọ mi ni Ọba Abdulazeem Olúmúyìwá Ògúnbẹ̀mí Onílẹ́kìtì Lẹ́kì.